Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa àwọn orúkọ tí ó yẹ kí a máa lò fún àwọn obìnrin tí a bá ń bá wọn sọ̀rọ̀ tàbí tí a bá ń ṣe àpèjúwe wọn fún ènìyàn. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ wa. Ẹ gbọ́, wọ́n sọ pé à ń lo ìyáàfin fún ẹni tí ó wà ní ilé ọkọ. Ṣé òótọ́ ni? Ní ilẹ̀ Yorùbá, ẹni tí ó wà ní ilé ọkọ kì í ṣe ìyáàfin nítorí pé kò fẹ́ ọba. Ìkíní. Ẹ̀kejì, ọkọ rẹ̀ tí ó jẹ́ ọba kò kú. Ẹ̀kẹta, kì í ṣe inú ààfin ni ó ń gbé. Táwa ni ìyáàfin? Mo sọ wípé ẹni tí ó wà ní ilé ọkọ kì í ṣe ìyáàfin. Mo mọ̀ wípé ẹ̀yin náà ó ti máa béèrè ìbéèrè nínú ara yín wípé nígbà tí ẹni tí ó wà ní ilé ọkọ kì í ṣe ìyáàfin, táwa ni ìyáàfin? Táwa ni ẹni tí ó wà ní ilé ọkọ? Ẹ farabalẹ̀, ẹni tí à ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn. Ní ilẹ̀ Yorùbá, àwọn obìnrin tí ọkọ wọn bá kú, tí ọkọ wọn jẹ́ ọba, wọ́n á wà ní ààfin, wọ́n sì máa gbé inú ààfin. Ó ní ibi tí wọ́n ń gbé ní inú ààfin. Àwọn obìnrin yìí ni à ń pè ní ìyáàfin. Kì í ṣe ẹni tí ó wà ní ilé ọkọ ni à ń pè ní ìyáàfin. Ṣé ó ti yé wa? Mo mọ̀ wípé ẹ ó ti máa bira yín léèrè wípé tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tí ó wà ní ilé ọkọ, kí la fẹ́ sọ? Báwo la ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀? Báwo la ṣe fẹ́ ṣàpèjúwe wọn? Ẹ farabalẹ̀, ibi tá à ń lọ ò jìnnà, ibi tá a fẹ́ yà ló pọ̀. Abilékọ ni obìnrin tí ó wà ní ilé ọkọ. Abilékọ ni obìnrin tí ó wà ní ilé ọkọ. Mo mọ̀ wípé ẹ ó ti máa bi ara yín wípé tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tí à ń sọ yìí, nípa abilékọ yìí, tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ fún ènìyàn, tàbí tí abilékọ yìí bá fẹ́ wá sọ̀rọ̀ nípa ara rẹ̀, tàbí tí ó fẹ́ sọ orúkọ rẹ̀, kí ni yóò sọ? Nínú ẹ̀kọ́ tòní, ẹ jẹ́ ká lo àpẹẹrẹ orúkọ bíi Àdìó Fúnmiláyọ̀. Àdìó Fúnmiláyọ̀ ni obìnrin tí ó wà ní ilé ọkọ. A wá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀, tàbí òun gan alára fẹ́ sọ̀rọ̀ nípa ara rẹ̀. Àdìó Fúnmiláyọ̀. Tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa Àdìó Fúnmiláyọ̀, a sọ wípé arábìnrin Fúnmiláyọ̀, aya Àdìó, kì í ṣe ìyáàfin o. Ìyáàfin rárá. Arábìnrin Fúnmiláyọ̀, aya Àdìó. Tí Àdìó Fúnmiláyọ̀, àpẹẹrẹ orúkọ tí à ń lò, tí ó bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ fún ènìyàn, tàbí ó fẹ́ sọ orúkọ ara rẹ̀ fún ènìyàn, á sọ wípé orúkọ mi ni Fúnmiláyọ̀, aya Àdìó. Kò ní sọ pé orúkọ mi ni abilékọ Fúnmiláyọ̀, aya Àdìó, tàbí kí ó sọ wípé ìyáàfin, orúkọ mi ni ìyáàfin Fúnmiláyọ̀, aya Àdìó. Rárá. Tí ó bá fẹ́ ṣe àpèjúwe, tí ó bá fẹ́ sọ orúkọ ara rẹ̀, yóò sọ wípé orúkọ tèmi ni Fúnmiláyọ̀, aya Àdìó. Ọjọ́ mìíràn, ẹ má jẹ́ ká lo ìyáàfin o. Ohun tí a sọ, ṣé ó ti yé wa? Tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ayaba, ayaba ni ìyàwó ọba. Ayaba, ìyàwó ọba. Olórí ni ìyàwó ọba tí ó wà ní orí oyè lọ́wọ́lọ́wọ́. Ìní pé ẹni ọba tí ó wà ní orí oyè lọ́wọ́lọ́wọ́, ọba tí ó wà ní orí oyè, a ó máa pe ìyàwó rẹ̀ ní olórí. Ìyàwó rẹ̀ tó fẹ́ tí ó jẹ́ àkọ́kọ́, a ó máa pè ní olórí àgbà. Olórí ni orúkọ ìyàwó ọba tàbí àwọn ìyàwó ọba tí ó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́. Àwọn ni à ń pè ní olórí. Wúndíá. Wúndíá ni à ń pe ọmọbìnrin tí kò tíì mọ ọkùnrin. Ọmọbìnrin tí ọkùnrin ò tíì já àbálẹ̀ rẹ̀ ni à ń pè ní wúndíá. Adálémosún ni à ń pe orúkọ obìnrin tí ò sí nílé ọkọ. Wọ́n á ní ṣe ni ó dálémosún, ìyẹn ni pé ó ti kúrò ní ọ̀dọ̀ ọkọ rẹ̀. Ọmọbìnrin ọmọ ọdún kan dé ọmọ ọdún méjìlá ni à ń pè ní ọmọdébìnrin. Ọmọdébìnrin. Ọmọbìnrin ọmọ ọdún mẹ́tàlá dé ogún ni à ń pè ní ọ̀dọ́mọbìnrin. Ọmọ ọdún mẹ́tàlá dé ogún, ọ̀dọ́mọbìnrin. Ọmọbìnrin tí ó jẹ́ ọmọ ọdún óókanlélógún dé ọgbọ̀n ni à ń pè ní omidan. Ọmọbìnrin tí ó jẹ́ ọmọ ọdún ọ̀kànlélógún dé ọgbọ̀n ni à ń pè ní omidan. Ọmọbìnrin tí ó jẹ́ ọmọ ọgbọ̀n ọdún lọ sókè ni à ń pè ní arábìnrin. Ẹ ṣeun gidi gan ni tí ẹ darapọ̀ mọ́ ẹ̀kọ́ ti tòní. Ẹ má gbàgbé o, kí ẹ subscribe, kí ẹ wá àwọn ènìyàn láti darapọ̀ mọ́ wa, kí ẹ fẹ́ràn ohun tí à ń ṣe níbí. Mo nífẹ̀ẹ́ yín, kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí i.